Ìgbòho gbaná jẹ o, ó fèsì lórí òkò ọ̀rọ̀ tí Sowore jùlù torí àtìlẹ́yìn tó ṣe fún Tinubu. Ọba Charles fi èdè Yorùbá kí Tinubu káàbọ̀ nígbà tó ń gba ààrẹ Tinubu àti aya rẹ̀ lálejò. Ó ṣàpèjúwe ọmọ Nàìjíríà nílùú ọba bíi afárá ẹlẹ́mìí láàrin ilẹ̀ Nàìjíríà àti UK. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn ṣèkọlù síléeṣẹ́ ìjọba tó ń ṣe ìwádìí nípa kòkó nìbàdàn. Wọ́n jí àgbẹ̀ 4 gbé, ẹnìkan mórí bọ́, àwọn aláàbò dóòlà àwọn olùfarakásá 2. Olórí òṣìṣẹ́ ológun aláàbò nílẹ̀ yìí ti rọ àwọn ará ìpínlẹ̀ Borno àti Yobe láti dìde ìjà tako àwọn alákatakítí ẹ̀sìn Boko Haram kí wọ́n sì wà ní ìṣọ̀kan. Pella sọ̀rọ̀ sókè o lórí ẹ̀sùn sísàbẹ̀wò sí ààfin Benin láì gba àṣẹ tí wọ́n fi kàn án àti ẹjọ́ tí obìnrin kan fi kàn án tó ń béèrè fún 395 million naira. Èèyàn 2 pàdánù ẹ̀mí wọn nínú ìjà rògbòdìyàn tó wáyé láàrin àwọn jàǹdùkú nílùú Èkó. N ò kábàámọ̀ o lórí ìgbésẹ̀ tí mo gbé nígbà náà gẹ́gẹ́ bí mínísítà. Malami ló ta bánà ọ̀rọ̀ náà sí gbòòrò ayé bẹ́ẹ̀. Owó epo àti afẹ́fẹ́ gáàsì tún gbẹnu sókè sí nílẹ̀ ọba UK àti Europe lẹ́yìn ìkọlù sí ibùdó gáàsì ní Qatar. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìgbòho gbaná jẹ o, ó fèsì lórí òkò ọ̀rọ̀ tí Sowore jùlù torí àtìlẹ́yìn tó ṣe fún Tinubu. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ni Olóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ti dá padà fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore lórí ọ̀rọ̀ tó sọ pé òṣèlú jẹ́ kí n jẹ ní owó baba dámì ń ṣe. Ọ̀rọ̀ yìí jáde lẹ́yìn tí Sowore fẹ̀sùn kàn àwọn ajìjàgbara kan wípé nítorí nǹkan tí wọn yóò jẹ ló jẹ́ kí wọ́n máa ṣàtìlẹ́yìn fáwọn olóṣèlú. Sowore sọ nínú fọ́nrán fídíò tó ṣe jáde pé gbogbo nǹkan tí Ìgbòho ń ṣe lágbo òṣèlú báyìí tó fi má àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu kò sẹ́yìn ọ̀nà àtijẹ èyí tó pè ní àmàlà politics. Sunday Ìgbòho owó baba dámì tí wàá dá padà sọ nínú àtẹ̀jáde kan tí adarí ètò ìròyìn rẹ̀ Ọláyẹmí Kóìkì fi síta pé ọ̀rọ̀ tí Sowore sọ kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé kì í ṣe nǹkan tó yẹ káwọn èèyàn kà kún. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà ṣàlàyé pé ẹ̀tọ́ òun ni láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá àti láti ṣàtìlẹ́yìn fún Tinubu kó lè wọlé sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà lọ́dún 2027. Ìgbòho lòun tako ọ̀rọ̀ tí Sowore sọ wípé òṣèlú jẹ́ kí n jẹ ni òun ṣe pẹ̀lú ìjìjàgbara òun nílẹ̀ Yorùbá. Ó ní irú ọ̀rọ̀ báyìí tàbùkù ìgbìyànjú àwọn láti rí i pé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa láwọn ìpínlẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ìgbòho ní ìgbà mélòó ni Sowore ṣagbátẹrù ìfẹ̀hónúhàn fún ìtúsílẹ̀ òun gẹ́gẹ́ bí ajìjàgbara akẹgbẹ́ rẹ̀. Ìgbé ayé tí Sowore ń gbé gan takò bó ṣe ń sọ pé òun ń jà fáwọn mẹ̀kúnnù torí ilé ìtura tí wọ́n ń gba owó tó tó 450,000 naira lọ́jọ́ kan ló ń sùn sí nílùú Èkó. Ìgbòho wá ní kò sí ẹni tó lè fipá mú òun láti ṣàtìlẹ́yìn fáwọn olóṣèlú bíi Àtíkù Abubakar, Peter Obi, bẹ́ẹ̀ lòun kò sì lè bá Sowore gan ṣiṣẹ́ pọ̀ ohun tó ń jà fún yàtọ̀ sí tòun. Ó ní bí ètò ààbò yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá ni òun ń jà fún. Ìgbòho sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta pé bí ètò ààbò yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ló jẹ òun lógún. Ó ní nǹkan yìí gan ni òun ń jà fún kì í ṣe èròǹgbà láti dupò òṣèlú bíi ti Sowore tó fẹ́ sàárẹ̀. Ìgbòho béèrè lọ́wọ́ Sowore nípa bí ètò ààbò ṣe rí nípínlẹ̀ Ondo tó jẹ́ ìpínlẹ̀ rẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìpànìyàn àti oríṣiríṣi ìkọlù ti ń wáyé léraléra. Kí ni Sowore ń rí ṣe sí i? Ó ní ìkọlù àwọn agbébọn láwọn ìgbèríko àti sáwọn obìnrin tó fi mọ́ àwọn ọba aláyé ní òun fẹ́ kó di ohun ìgbàgbé nílẹ̀ Yorùbá ní tòun. Òun náà sì ni ariwo tó hùn pa. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà wá sọ pé nǹkan tóun ti ń jà fún nìyí láti ọdún 2020. Owó baba dámì ni bí Sowore ṣe pé akitiyan òun lórí ètò ààbò ní àmàlà politics tako èròǹgbà òun láti wá ojútùú sí ìṣòro ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà. Ọba Charles fi èdè Yorùbá kí Tinubu káàbọ̀ nígbà tó ń gba ààrẹ Tinubu àti aya rẹ̀ lálejò. Ó ṣàpèjúwe ọmọ Nàìjíríà nílùú ọba bíi afárá ẹlẹ́mìí láàrin ilẹ̀ Nàìjíríà àti UK. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti aya rẹ̀
ló ṣe bẹ́ẹ̀ rìnrìn àjò àbẹ̀wò lọ sílẹ̀ ọba UK. Gbogbo nǹkan ló ń sọ kùtù wọ̀wọ̀ ní ọjọ́rú Wednesday nígbà tí ọba Charles kẹta ṣètò ayẹyẹ ìgbàlejò àti àpèjẹ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu àti aya rẹ̀ Olúrẹ̀mí. Níbi ayẹyẹ ìgbàlejò náà sì ni ọba Charles ti yòǹbó okùn àjọṣepọ̀ tó dán mọ́rán tó wà láàrin ilẹ̀ Nàìjíríà àti UK. Charles, ẹni tó fi èdè Yorùbá kí àwọn àlejò bíi 100 tó péjú síbi ayẹyẹ ìgbàlejò náà, tún sọ̀rọ̀ nípa àwọn ọmọ Nàìjíríà tó wà nílẹ̀ UK. Ó sì ṣàpèjúwe wọn bíi afárá ẹlẹ́mìí nínú ọ̀rọ̀ rẹ̀ tó kà ní gbọ̀ngàn St George tó wà ní ààfin Windsor. Nínú ọ̀rọ̀ tí ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì sọ, ó tẹnumọ́ pàtàkì ìfaradà ẹ̀sìn èyí tó yẹ káwọn èèyàn tó jẹ́ onírúurú ẹ̀sìn yẹ kó ṣe. Ó ní ó yẹ kí wọ́n máa gbé pọ̀ pẹ̀lú ara wọn ní àlàáfíà ni. Ọba Charles kẹta tún sọ fún ààrẹ Bọ́lá Tinubu àti aya rẹ̀ Olúrẹ̀mí nípa pàtàkì àjọṣepọ̀ tó dán mọ́rán gẹ́gẹ́ bó ṣe wà láàrin orílẹ̀-èdè bíi Nàìjíríà àti UK tí wọ́n sì máa ń dúró ti ara wọn lásìkò ìṣòro nígbà tí kúrúkúrú bá bojú ọjọ́. Ọba Charles wá ṣe àpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà bí ilẹ̀ agbára ọrọ̀ ajé, ibùdó àṣà ńlá àti ohun ìbáṣepọ̀ tó wúni lórí. Bákan náà, orí adé ọ̀hún tún ṣàlàyé okùn àjọṣepọ̀ tó yí láàrin Nàìjíríà àti UK ló mú kí orin afro gba inú gbọ̀ngàn náà kan tí eré sinimá láti Nàìjíríà sì wà lójú ìwòran. Bákan náà ni ọba Charles tún sọ̀rọ̀ lórí ipa tí àwọn ìṣẹ̀lẹ̀ àtijọ́ ní pàápàá lórí ìwà ìmúnisìn. Ó ní òun kò sọ̀rọ̀ láti gbàgbé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nítorí kò sí ọ̀rọ̀ kankan tí òun lè sọ tó lè dá àwọn ìṣẹ̀lẹ̀ àtijọ́ padà. Ṣùgbọ́n ó ní òun gbèrò pé àjọṣepọ̀ ọjọ́ iwájú máa dára débi pé ó máa pa àwọn àṣìṣe àtẹ̀yìnwá rẹ́. Lára àwọn èèkàn ìlú tó péjú síbi ayẹyẹ ìgbàlejò náà ni olórí eléré ìdárayá Rọ́bì nílẹ̀ Gẹ̀ẹ́sì Maro Itoje, eléré ìdárayá Olympic Christine Ojúrúgbù àti gbajúmọ̀ akéwì ọlọ́lá Ben Okere pẹ̀lú àwọn àgbààgbà láti ìdílé ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì. Lára wọn ni olórí Camilla àti ọmọọba pẹ̀lú ọmọọbabìnrin tilẹ̀ Wales. Lára àwọn àlejò tó wà níbẹ̀ ni èèkàn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí Eni Àlùkò, onímọ̀ nípa ojú òfurufú Dame Maggie Adérin, gbajúmọ̀ olórin takasúfèé Tiwa Savage àti olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Sir Keir Starmer náà kò gbẹ̀yìn níbẹ̀. Onírúurú àrà ni wọ́n dá sí gbọ̀ngàn ìgbàlejò náà pẹ̀lú àwọn òdòdó aláràmọ̀ǹdà pẹ̀lú àwọn oúnjẹ tí kò ní ẹran nínú àyàfi ẹyin àtàwọn oúnjẹ tó kún fún èso àti ẹ̀fọ́. Bákan náà ni wọ́n ṣètò fáwọn mùsùlùmí tó wà níbi àpèjẹ náà nítorí àsìkò ààwẹ̀ Ramadan tá a wà yìí. Ṣe ni wọ́n ya yàrá kan sọ́tọ̀ fún àdúrà gbígbà ní ààfin Windsor tí wọn kò sì ṣètò oúnjẹ ọ̀sán tó sábà máa ń wáyé tí ọba bá gba àlejò bí irú èyí. Bákan náà, ó jẹ́ àṣà láti ṣètò ìgbàlejò ohun mímu àti ìpanu lásìkò ìgbàlejò bí èyí. Àmọ́ lásìkò yìí, àwọn ohun mímu tí kìí ṣe ọtí líle ni wọ́n pèsè sílẹ̀. Kódà ohun mímu kan tó gbajúmọ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń pè ní Zobo náà wà níkàlẹ̀ níbi àpèjẹ ọ̀hún. Àmọ́ àwọn ọtí líle wà fáwọn àlejò ní gbọ̀ngàn St George tó fi mọ́ ọtí wáìnì aláwọ̀ pupa, funfun àti wíṣkì. Ní ọjọ́rú ni ètò gbígbà àlejò Tinubu àti ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ohun èso aláràǹbarà ní ààfin Windsor Castle tí wọ́n sì gbàlejò wọn pẹ̀lú ọlá. Àwọn olórin tó jẹ́ ti ọmọ ogun ni wọ́n fi gbé wọn wọ ààfin Windsor. Wọ́n fi yínyìn ìbọn sókè dá wọn lára yá. Ọ̀pọ̀ àwọn ẹ̀bùn ni wọ́n fúnra wọn. Wọ́n fún Tinubu àti ìyàwó rẹ̀ ní ẹ̀bùn ìkòkò tí wọ́n fi ọwọ́ mọ. Àwòrán ńlá ọba Charles àti ìyàwó rẹ̀ àti ìyàwó ńlá enamel. Bẹ́ẹ̀ náà ni Tinubu àti ìyàwó rẹ̀ fún ọba Charles àti olórí Camilla ní ère ilẹ̀ Yorùbá, àpò èso èyí tí wọ́n ya ojú àwọn obìnrin pàtàkì Nàìjíríà sí. Mùsùlùmí ni Tinubu nígbà tí ìyàwó rẹ̀ jẹ́ ẹlẹ́sìn Kristẹni tí àwọn méjèèjì sì kópa níbi ètò ìsìn tí ó kó gbogbo ẹ̀sìn sínú ní Windsor Castle lójúnà àti rí dájú pé wọn kò yọ ẹnikẹ́ni sílẹ̀. Àsìkò yìí jẹ́ èyí tó lágbára fún Nàìjíríà pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù ṣe wáyé ní ọ̀sẹ̀ yìí ní ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno, níbi tí èèyàn tó lé ní 23 ti pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn 108 sì farapa. Ìgbàgbọ́ wà pé àwọn alákatakítí ẹ̀sìn Boko Haram ló ṣe ìkọlù náà. Ìgbà àkọ́kọ́ nìyí tí Nàìjíríà ń ṣe àbẹ̀wò iṣẹ́ sí UK lẹ́yìn ọdún
mẹ́tàdínlógójì tí irúfẹ́ àbẹ̀wò báyìí máa mú ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè lékún tó sì máa ń ṣe àtiwáyé àwọn àǹfààní púpọ̀. Agbẹnusọ ìjọba Nàìjíríà Mohammed Idris sọ pé àbẹ̀wò Nàìjíríà sí UK yìí ní ìgbàgbọ́ wà pé ó máa pọ́nkún okòwò, ìbáṣepọ̀ ẹbí pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ọmọ bíbí Nàìjíríà tó lé ní 270,000 ló ń gbé ní UK. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn ṣèkọlù sí iléeṣẹ́ ìjọba tó ń ṣe ìwádìí nípa kòkó nìbàdàn. Wọ́n jí àgbẹ̀ 4 gbé, ẹnìkan mórí bọ́, àwọn aláàbò dóòlà àwọn olùfarakásá 2. Àwọn agbébọn ṣèkọlù sí iléeṣẹ́ àjọ tó ń ṣèwádìí nípa kòkó Cocoa Research Institute of Nigeria CRIN tó wà ní Ìdí Ayùnrẹ́ nílùú Ìbàdàn níbi tí wọ́n ti jí àgbẹ̀ 4 gbé lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àbẹ̀wò ní àwọn kan lára àwọn olùfarakásá tí wọ́n jí gbé náà lọ sí síbẹ̀ ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àgbẹ̀ kòkó kan tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà sọ pé inú igbó làwọn agbésùnmọ̀mí náà gbà wá tí wọ́n sì dènà dé ọkọ̀ àwọn lásìkò tí wọ́n lọ sí ẹ̀ka ètò ìlera ọgbà àjọ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká tó fìdí ìròyìn náà múlẹ̀ sọ fún àwọn akọ̀ròyìn pé wọ́n dóòlà ẹnìkan nínú àwọn àgbẹ̀ 4 náà. Ó ní kọmíṣánná ọlọ́pàá Fẹ́mi Haruna ti pàṣẹ fún ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé Anti-Kidnapping Unit àti DPO Ìdí Ayùnrẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti gba àwọn èèyàn tó sì wà láhàámọ́ ajínigbé náà padà. A ó rántí pé agbẹnusọ ọlọ́pàá Àyànládé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn agbófinró ti kan lu igbó láti gbọn inú igbó yẹ́bẹ́yẹ́bẹ́ láti wá àwọn èèyàn náà rí kí ọwọ́ sì tẹ àwọn kọlọ̀rọ̀sí tó ṣiṣẹ́ ọ̀hún. Ó fi kún pé ẹni tí wọ́n dóòlà wà ní àlàáfíà báyìí, ó sì ti ń fún àwọn ọlọ́pàá ní àwọn ìròyìn tó lè wúlò fún ìwádìí. Àyànládé sọ pé iṣẹ́ ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn èèyàn tó sì kù sí àhámọ́ àwọn ajínigbé náà. Àlàyé ọ̀hún tí ọlọ́pàá sọ nínú àtẹ̀jáde tí Àyànládé fi léde, ó ní nígbà tí àwọn gbọ́ pé wọ́n jí àwọn èèyàn náà gbé, àjùmọ̀ṣe àwọn ọlọ́pàá, àjọ NSCDC, ikọ̀ àmọ̀tẹ́kùn àtàwọn fìjìláńtẹ́ ni wọ́n lọ síbẹ̀ láti kojú àwọn ajínigbé náà. Akitiyan àwọn ṣe àṣeyọrí, àwọn sì dóòlà ọkùnrin 2. Lásìkò tí iṣẹ́ náà ń lọ lọ́wọ́, àwọn fi síkùn òfin gbé afurasí 3, wọ́n sì ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. Wọ́n fi dá gbogbo aráàlú lójú pé àwọn kò ní yẹsẹ̀ nínú ojúṣe àwọn láti tẹ̀síwájú láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn káàkiri ìpínlẹ̀ náà. Àwọn fẹ́ kí àwọn aráàlú lọ́ọ́ fi ọkàn wọn balẹ̀ kí wọ́n sì máa ṣọ́ra, kí wọ́n tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró nípa fífún wọn ní ìròyìn tó lè ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí tó ń lọ lọ́wọ́. Olórí òṣìṣẹ́ ológun aláàbò nílẹ̀ yìí ti rọ àwọn ará ìpínlẹ̀ Borno àti Yobe láti dìde ìjà tako àwọn alákatakítí ẹ̀sìn Boko Haram kí wọ́n sì wà ní ìṣọ̀kan. Olórí àwọn ọmọ ológun nílẹ̀ yìí General Olúfẹ́mi Olúyẹdé ti ké sí àwọn ará ìpínlẹ̀ Borno àti Yobe láti múra nípa kíkópa láti gbógun tì àti láti dojú ìjà tako àwọn alákatakítí Boko Haram àti ISWAP tó sì kìlọ̀ fún wọn pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn kan lágbègbè ọ̀hún pẹ̀lú àwọn oníṣẹ́ láabi ọ̀hún ló ń ṣèdènà fún iṣẹ́ àwọn ọmọ ológun. Ó sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́rú Wednesday lẹ́yìn ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe tó ṣe pẹ̀lú olórí ọmọ ogun orí ilẹ̀ Chief of Army Staff Lieutenant General Wahidi Shaibu, alákòóso fún ẹ̀ka ogun ní àríwá ìlà oòrùn Major General Abdulsalami Abubakar àti àwọn olórí ọmọ ogun ní Maiduguri. Olúyẹdé sọ pé nínú àkíyèsí àwọn lẹ́kùnrẹ́rẹ́ láti bí ọdún 15 sẹ́yìn, púpọ̀ àwọn tó ń yọ ìpínlẹ̀ yìí lẹ́nu jẹ́ àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún. Ó ní àwọn ń wá ọ̀nà láti fòpin sí ìkọlù àwọn alákatakítí ọ̀hún ní agbègbè àríwá ìlà oòrùn. Ó ní àwọn ikọ̀ náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìkọlù ọ̀hún pàápàá jùlọ lákòókò ọdún Ramadan tí àwọn sì ti ń kápá wọn. Ṣùgbọ́n èyí tó bani nínú jẹ́ ni pé púpọ̀ nínú àwọn èèyàn yìí ló jẹ́ aráàlú. Ó ní àwọn ọmọ èyí nígbà tí wọ́n ṣèkọlù sí ìlú Kòkáwá, wọ́n ṣàkíyèsí pé 2 nínú àwọn oníṣẹ́ láabi náà tó farapa níbi ìkọlù náà ló farapamọ́ sínú ilé kan lábúlé náà. Ó tẹnumọ́ pé ó ti wá ṣe pàtàkì fún àwọn ará agbègbè náà láti dìde gírí láti jà tako àwọn agbésùnmọ̀mí náà tó
tó sì rọ̀ wọ́n láti fọwọ́sowọ́pọ̀ láti lè borí ìgbésùnmọ̀mí lágbègbè náà. Olúyẹdé ní nípa àwọn ìdúnkokò àwọn agbésùnmọ̀mí náà tó jẹ́ gbọmọgbọmọ lákòókò yìí pẹ̀lú lílo ẹ̀rọ ojú òfurufú drone àti àwọn ohun ìjà ìgbàlódé mìíràn làwọn ológun náà ti ń ṣiṣẹ́ tọ̀ pẹ̀lú pípèsè ẹ̀rọ ayàwòrán látòkè drone tí wọ́n ṣe láti Jámánì fún àwọn ọmọ ológun láti lè ṣe àbójútó agbègbè náà dáadáa. Olórí ọmọ ológun ọ̀hún àti àwọn ọ̀gá lẹ́ka iṣẹ́ ológun ló jẹ́ fífi ránṣẹ́ sí Maiduguri lábẹ́ àṣẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè jẹ́ kí ìṣọ̀kan àti ìfọkànbalẹ̀ bá àwọn èèyàn agbègbè náà kí wọ́n sì mú àdínkù bá ìkọlù àwọn agbésùnmọ̀mí tó ti di gbogbo ìgbà lágbègbè náà. Níparí ọ̀rọ̀ rẹ̀, Olúyẹdé rọ àwọn aráàlú láti ran iṣẹ́ àwọn ọmọ ológun lọ́wọ́ pẹ̀lú ìròyìn tó ń lọ lágbègbè wọn nítorí òun ló lè mú kí àlàáfíà jọba nípínlẹ̀ Borno àti Yobe. Pella sọ̀rọ̀ sókè o lórí ẹ̀sùn sísàbẹ̀wò sí ààfin Benin láì gba àṣẹ tí wọ́n fi kàn án àti ẹjọ́ tí obìnrin kan fi kàn án tó ń béèrè fún 395 million naira. Gbajúmọ̀ orí ayélujára TikTok àfi orí ayélujára Dáràn Hamzat Habib Adelaja tí ọ̀pọ̀ mọ̀ sí Pella ti sọ̀rọ̀ sókè lórí awuyewuye tó rọ̀ mẹ́sùn sísàbẹ̀wò sí ààfin ọba Ewuare kejì láì gba àṣẹ àti ẹjọ́ 395 million naira tí obìnrin kan pè takò. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò tó ń sọ̀rọ̀ lórí ayélujára láìpẹ́ yìí, Pella ní òun ò jẹ̀bi o, níṣẹ́ ló dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé òun kò jẹ̀bi fún ìṣẹ̀lẹ̀ náà. Awuyewuye àkọ́kọ́ ló kọ́kọ́ bú jáde nípa àbẹ̀wò rẹ̀ sí ààfin Benin lọ́jọ́ kẹfà oṣù kẹta ọdún 2026, èyí tí àwọn ìgbìmọ̀ ọba ilẹ̀ Benin ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkọjá ààyè títako òfin ìlànà à ń tẹ̀lé ààfin àti ṣíṣe ìbàjẹ́ síbi mímọ́ sí ààfin tó ní ọ̀wọ̀. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ọba náà ṣe wí, Pella àti ikọ̀ rẹ̀ ló wọnú ààfin láì gba àṣẹ tó yẹ. Ìṣẹ̀lẹ̀ náà ṣokùnfà bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ ìbáwí tó fi mọ́ dídá àwọn olóyè dúró, fífi ìgbóró òfin gbé àwọn òṣìṣẹ́ láàfin àti ìjìyà ìbáwí tó ṣeéṣe kí ayaba náà tún dojúkọ látàrí bó ṣe lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà. Ìgbìmọ̀ ọba Benin náà ti ní kí Pella farahàn níwájú ìgbìmọ̀ rẹ̀ kó sì kọ lẹ́tà ìtọrọ àforíjìn sí ààfin. Wọ́n ṣèkìlọ̀ pé ìgbésẹ̀ òfin lè jẹ́ gbígbé tí Pella bá kùnà láti tẹ̀lé àṣẹ náà. Nígbà tó ń kọyà sí ọ̀rọ̀ náà, Pella sọ pé òun tẹ̀lé ìtọ́ni látọ̀dọ̀ máníjà òun kò mọ̀ pé àbẹ̀wò òun tako òfin. Pella ní ẹ wò ọwọ́ mi funfun nẹ̀nẹ̀, máníjà òun ló ní kóun lọ sí ààfin ọba Benin, òun kò mọ̀ nípa òfin tó jẹ́ gbígbé kalẹ̀ níbẹ̀. Ó ní òun kí gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀. Awuyewuye kejì tó gba ìgboro kan ní ti ẹjọ́ ó dín díẹ̀ ní 400 mílíọ̀nù náírà 395 million naira tí obìnrin kan Osarobo Odigie pè tako Pella lórí ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ fàákájà tó wáyé nílé oúnjẹ kan ní Lẹ́kì. Nínú ìgbésẹ̀ àkíyèsí ṣáájú ìgbẹ́jọ́ nílé ẹjọ́ nípasẹ̀ àwọn agbẹjọ́rò rẹ̀, Odigie fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́, sísọ̀rọ̀ àlùfàǹsá síni lórí ayélujára, ìlòdì sí ìpamọ́ ìkọ̀kọ̀ ẹni àti bíba òun lọ́kànjẹ́ kan Pella lẹ́yìn tó gbé fídíò tó ká sílẹ̀ sójú òpó ayélujára rẹ̀ láìsí ìmọ̀sí rẹ̀. Obìnrin náà béèrè fún 200 mílíọ̀nù náírà 200 million naira fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́, 100 mílíọ̀nù náírà 100 million naira fún ẹ̀sùn ìbanilọ́kànjẹ́, mílíọ̀nù 45 náírà 75 million naira fẹ̀sùn sísọ̀rọ̀ àlùfàǹsá sí lórí ayélujára àti 20 mílíọ̀nù náírà 20 million naira fún owó ẹjọ́. Nígbà tó ń fèsì sí ẹjọ́ náà, Pella gbà pé òun kò lágbára irú ìṣúná bẹ́ẹ̀ láti san owó tó ń béèrè fún náà, tó sì tọrọ fún ìwòníṣe láàánú, tọrọ àforíjìn. Ó fi kún pé òun ti kọ́kọ́ jáwé ìforíjìn tẹ́lẹ̀. Pella ní òun ò ní adúrú owó ọ̀hún lọ́wọ́, òun bẹ̀bẹ̀ ni. Ó dàbí ẹni pé àwọn èèyàn fẹ́ sọ òun di akúrẹ̀tẹ̀, wọ́n fẹ́ kí sápá dojúkọ òun. Ó ní òun rawọ́ ẹ̀bẹ̀ ni, ọ̀dọ́mọdé lòun tó nílò ìtọ́sọ́nà. Èèyàn méjì pàdánù ẹ̀mí wọn nínú ìjà rògbòdìyàn tó wáyé láàrin àwọn jàǹdùkú nílùú Èkó. Èèyàn méjì ti jọlọ́run nípè lẹ́yìn ìjà rògbòdìyàn láàrin àwọn afurasí jàǹdùkú lágbègbè Agége nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wàhálà rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ náà láàrin àwọn ẹgbẹ́ jàǹdùkú náà ló wáyé lọ́jọ́ Ajé Monday lẹ́yìn tí èdè àìyedè àríyànjiyàn tó bẹ́ sílẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ṣe bẹ́ẹ̀ tún gbóná jàn. Wàhálà náà ló tàn kálẹ̀ jákèjádò ọ̀pọ̀ apá ẹkùn ìlú náà tó fi mọ́ òpópónà Ìbídò, Òkè Kòtò, Pápá, Agbọ́tikúyọ̀ àti Sófìndé, èyí tó mú kí àwọn olùgbé ìlú àti àwọn olùtajà sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. Ó sojú mi kòró kan tó
tó pe orúkọ ara rẹ̀ ní Tolú sọ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday pé ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ ládùúgbò náà bí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní bá ara wọn mú nǹkan lẹ̀ dojúkọ ara wọn. Ó ní òun rí 50 ọ̀dọ́kùnrin tó ń jà pẹ̀lú àwọn ohun ìjagun olóró. Níṣe làwọn olùtajà ṣe bẹ́ẹ̀ gbé ilẹ̀kùn ṣọ́ọ̀bù ilé ìtajà wọn ti pa nígbà tí àwọn èrò tó ń rìn kọjá lọ àti àwọn olùgbé ìlú ṣe bẹ́ẹ̀ sàsálà fún ààbò. Olùgbé ìlú mìíràn Abiola Kudrat sọ wípé ìṣẹ̀lẹ̀ náà tún gbóná jẹ̀yìn nígbà tí àwọn jàǹdùkú ṣèkọlù sí obìnrin àti àwọn ọmọ rẹ̀ 4 tó ń darí padà bọ̀ láti àdúrà Murikat lásìkò àkókò ààwẹ̀ tó ń lọ lọ́wọ́. Ó sọ wípé wọ́n gba fóònù rẹ̀ wọ́n sì ṣèkọlù sí i. Ọmọkùnrin obìnrin náà kọ̀ láti juwọ́ fóònù ìbánisọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ tí wọ́n sì gún níṣẹ́jú ìyá rẹ̀ kí wọ́n tó padà gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn. Kudrat ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló ṣe bẹ́ẹ̀ pa iṣẹ́ wọn tì bí wàhálà rògbòdìyàn náà ṣe tún gbóná jẹun. Ó fi kún pé ṣáájú kí òun tó dé ibi iṣẹ́ ní Ìyànà Pàjá gbogbo ẹ̀ ti di wọ́lùkọlù ó dàbí ogun. Fídíò náà ṣàfihàn àwọn ẹgbẹ́ jàǹdùkú tó rìn lágbègbè náà lásìkò ìjà wàhálà rògbòdìyàn. Orí ayélujára tó ń tako ẹgbẹ́ òkùnkùn Confra Naija nínú ohun tó gbé sójú òpó lọ́jọ́ Ajé Monday dábàá pé wàhálà rògbòdìyàn náà ló jẹ́ nípasẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n dárúkọ àwọn olóògbé náà gẹ́gẹ́ bí Suskid àti Ika Chicken. Gẹ́gẹ́ bí orí ayélujára náà sì gbé jáde, olùfarakásá kan jẹ́ ṣíṣekúpa lálẹ́ ọjọ́ Àìkú Sunday nígbà tí ọ̀kan yòókù pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò ìjà wàhálà rògbòdìyàn ọjọ́ Ajé Monday. Ẹ̀wẹ̀, àwọn aláṣẹ náà kò tí ì fìdí ìdánimọ̀ àwọn olùfarakásá náà múlẹ̀ tàbí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ àìpẹ́ yìí tọ́ka sí ìṣẹ̀lẹ̀ wàhálà rògbòdìyàn tó ń wáyé lemọ́lemọ́ àti dídà omi àlàáfíà ìlú rú láwọn agbègbè Agége, èyí tó ń pè fún àkíyèsí láàrin àwọn olùgbé ìlú lórí ọ̀rọ̀ ètò ààbò. Gbogbo ìgbìyànjú láti gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá nípa ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó bí agbẹnusọ ọlọ́pàá Abímbọ́lá Adébísí kò ṣe dáhùn ìpè tàbí dáhùn sí àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. N ò kábàámọ̀ o lórí ìgbésẹ̀ tí mo gbé nígbà náà gẹ́gẹ́ bí mínísítà. Malami ló ta bánà ọ̀rọ̀ náà sí ìgboro ayé bẹ́ẹ̀. Olórí lẹ́ka iléeṣẹ́ ètò ìdájọ́ àti mínísítà fẹ́tò ìdájọ́ tẹ́lẹ̀ rí Abubakar Malami ti sọ wípé òun kò kábàámọ̀ o lórí àwọn ìgbésẹ̀ tí òun gbé nígbà tóun wà lọ́fíìsì lẹ́yìn tó gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Malami, ẹni tó ń kojú ẹ̀sùn 16 tó dá lórí sísowó kúmọkùmọ pẹ̀lú ìyàwó rẹ̀ Basirat Asabe àti ọmọkùnrin rẹ̀ Abdulaziz, dúró lórí pé òun fẹ́ gbèjà ara òun tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun. Gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ pé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà tí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu sísowó ìlú báṣubàṣu EFCC fi kan àwọn. Mínísítà tẹ́lẹ̀ rí náà ni wọ́n tún fi ìgbóró òfin gbé lọ́jọ́ 19 oṣù kìíní nípasẹ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí wọ́n kọ́kọ́ tú sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n Kùjé. Lọ́jọ́ 21 oṣù kìíní ó fẹ̀sùn kan àjọ DSS pé wọn kò fún òun láǹfààní láti fojú gan ni mọ̀lẹ́bí àti àwọn ikọ̀ agbẹjọ́rò òun. Lọ́jọ́ 27 oṣù kejì ilé ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá fún Malami àti ọmọkùnrin rẹ̀ ní bẹ́ẹ̀lì tíye rẹ̀ ń lọ 200 mílíọ̀nù náírà 200 mílíọ̀nù náírà ẹnì kọ̀ọ̀kan lórí ẹ̀sùn tó jọ mọ́ ìgbésùnmọ̀mí. Ó sì ti rí àwọn àmúyẹ náà gbà fún bẹ́ẹ̀lì rẹ̀, ó sì ti gba ìtúsílẹ̀ òmìnira. Malami nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú DCL Hausa tó jẹ́ gbígbé jáde lọ́jọ́rú Wednesday sọ wípé ládùúrú ìlàkọjá tóun là kọjá òun rí ìrírí náà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ó sì jẹ́jẹ́ láti gbèjà ara rẹ̀ tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn ọ̀hún. Ó ní òun ti fìgbà kan ganu sí àhámọ́ àjọ EFCC ọgbà ẹ̀wọ̀n Kùjé àti pẹ̀lú àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ó ní òun nígbàgbọ́ pé ìfẹ́ Ọlọ́run ni òun sì gbà á, ṣùgbọ́n ó tẹnumọ́ pé òun máa gbèjà ara òun tako àwọn ẹ̀sùn náà. Malami tún fẹ̀sùn kàn pé wọ́n tako ẹ̀tọ́ òun, wọ́n tẹ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀ lásìkò ìwádìí ìfimúfínlẹ̀. Ó sọ wípé àwọn àjọ elétò ààbò náà lọ gbọn inú ilé òun yẹbẹyẹbẹ àti iléeṣẹ́ okòwò òun láì fi ìgbésẹ̀ náà tó òun létí. Ó ní ti òfin ilẹ̀ wa òun lẹ́tọ̀ọ́ láti wà níkàlẹ̀ lásìkò tí wọ́n gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nípa àwọn dúkìá òun àti láti mọ pàtó ohun tí wọ́n ń wá àti ohun tí wọ́n mú. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ládùúrú ìpèníjà yìí òun sì dúró ṣinṣin, òun kò kábàámọ̀ ohun tí òun ṣe lásìkò òun gẹ́gẹ́ bí mínísítà. Epo àti afẹ́fẹ́ gáàsì tún gbẹnu sókè sí nílẹ̀ ọba UK àti Europe lẹ́yìn ìkọlù sí ibùdó gáàsì ní Qatar.
Oríṣiríṣi ìṣòro ìpèníjà ló ń wáyé báyìí káàkiri àgbáyé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. Owó iye tí wọ́n ń ta epo àti gáàsì ti gbé owó lórí sí i lẹ́yìn ìkọlù tuntun sí ẹ̀ka ìpèsè epo ní àárín gbùngbùn àgbáyé tó fi mọ́ ẹ̀ka tó ń pèsè gáàsì ní Qatar. Ìdá 25% ní owó tó gun owó afẹ́fẹ́ gáàsì ní àwọn ọjà tó wà ní ilẹ̀ UK àti Yúróòpù ní ṣáájú kí ìrọ̀rùn díẹ̀ tó wọlé. Iye owó gáàsì ní Yúróòpù ju ìlọ́po méjì ìpele tí a rí ṣáájú kí ogun US, Israel pẹ̀lú Iran tó bẹ̀rẹ̀. Epo rọ̀bì náà gbé owó lórí pẹ̀lú epo Brent tó fò sí ìdá 10% tí owó jálẹ̀ epo sì di $119. Owó gáàsì ní UK lọ́wọ́lọ́wọ́ wà ní ìwọ̀n 25% sí àyíká 175p fún jálá kan. Fífòsókè náà wà lẹ́yìn tí iléeṣẹ́ gáàsì South Pass ti Iran, ọ̀kan nínú àwọn ààyè gáàsì àdáyébá tí ó tóbi jùlọ ní àgbáyé, jẹ́ ohun ìkọlù ní ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀. Iran gbẹ̀san nípa kíkojú iléeṣẹ́ òkèèrè gáàsì olómi ńlá kan ní Qatar tó fa ìbàjẹ́ ńlá, èyí tó fa bí ọ̀wọ́n gógó ṣe gba gbogbo àgbáyé. Ìdá 25% ní owó epo àti gáàsì fi lé sí ní UK. Àwọn ìròyìn tuntun ti jáde síta pé àwọn olùdókòwò ti ń ṣe iyèméjì lórí ipa tí ogun yìí yóò ní lórí ẹ̀ka ètò ọrọ̀ ajé. Ní ìlú Japan, atọ́ka ìpín Nikkei lulẹ̀ sí 3.4% àti ní ìlú London, FTSE 100 lọ sílẹ̀ pẹ̀lú ìdá 1.7% ní òwúrọ̀ Ọjọ́bọ̀. Matthew Fassas, olóòtú àwọn ọjà The Economic, sọ fún ètò BBC pé owó ńlá ló gun owó iye tí wọ́n ń ta gáàsì. Èyí kò sì sẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí iléeṣẹ́ gáàsì ní Qatar, èyí tí kò ṣiṣẹ́ lọ́wọ́ báyìí, ṣùgbọ́n ìrètí wà pé yóò tún bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀. Ṣùgbọ́n nínú ìkọlù tuntun báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àdó olóró mísáì àfòdàgboru ni ó kọlù iléeṣẹ́ yìí, ọ̀kan nínú wọn kọlù tààrà. Èyí lè ṣe kó tẹ̀síwájú fún ọ̀pọ̀ oṣù àti pé iléeṣẹ́ yìí ló ń pèsè gáàsì jù lágbàáyé. Èyí sì ni ìdí tí ọjà náà ṣe lọ sókè lásìkò yìí. Ikọ̀ ológun Iran ti kìlọ̀ pé òun yóò ṣe ìpinnu ní ìdásí sí àdó olóró tó kọlù iléeṣẹ́ gáàsì rẹ̀. Àwọn onímọ̀ sọ pé àwọn ìgbìyànjú àwọn olórí ìlú káàkiri àgbáyé láti mú ìdẹ̀rùn dé bá ipa tí àfikún owó gáàsì yìí dá sílẹ̀ ló dàbí pé kò ní ipa rárá, tàbí ká ní pé ó ní ipa díẹ̀ lórí aráàlú. Ní báyìí, Iran tún ti mú ìdádúró bá bí gáàsì ṣe ń lọ sí Iraq láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀. Òṣìṣẹ́ àgbà Iraq kan ló sọ fún Reuters bẹ́ẹ̀. Ìdí rèé o tí bàbá Mohbad ṣe tako ibùdó àyẹ̀wò ẹ̀jẹ̀ tí wọ́n ti fẹ́ ṣe àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad nílùú òyìnbó. Ọ̀gbẹ́ni Joseph Alọ́ba tí í ṣe bàbá gbajúmọ̀ akọrin tàkasúfèé tó dolóògbé Ìlérí Olúwa Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad ti kọminú lórí àwọn láàbù tí wọ́n ti fẹ́ ṣe àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad. Ọ̀rọ̀ yìí jáde nínú àtẹ̀jáde tí amòfin Ọládàyọ̀ Ògúngbè tó ń sojú ọ̀gbẹ́ni Alọ́ba bàbá Mohbad buwọ́lù. Agbẹjọ́rò Ògúngbè ní ilé ẹjọ́ pàṣẹ lọ́jọ́ 24 oṣù kejì ọdún yìí pé kí àyẹ̀wò DNA náà wáyé ní láàbù 3 tí ìjọba ìpínlẹ̀ Èkó àti gbogbo àwọn tọ́rọ̀ kàn fọwọ́ sí láti lè fi ìdí òdodo múlẹ̀. Àwọn láàbù ọ̀hún ni DNA Diagnostic Center ní Fairfield, Ohio l'Amẹ́ríkà, Alpha Biolabs, Warrington ní UK àti Advanced Histopathology Laboratory Limited ní London. Amòfin náà ṣàlàyé pé olùpẹ̀jọ́ ló béèrè fún ìwádìí àwọn láàbù náà kí wọ́n tó ṣe àyẹ̀wò DNA níbẹ̀. Ògúngbè ní lẹ́yìn ìwádìí ọ̀hún ni olùpẹ̀jọ́ sọ pé òun kọminú lórí 2 lára àwọn láàbù 3 tí wọ́n ti fẹ́ lò fún àyẹ̀wò ọ̀hún. Agbẹjọ́rò náà ṣàlàyé pé ìwádìí lórí Alpha Biolabs àti Advanced Histopathology Laboratory fi hàn pé wọn kì í ṣe àyẹ̀wò DNA pẹ̀lú ara òkú èèyàn tí wọ́n ti fi kẹ́míkà tọ́jú. Amòfin náà ní àwọn ti fi ọ̀rọ̀ náà tó ilé ẹjọ́ létí. Ọ̀gbẹ́ni Ògúngbè tún ṣàlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ lọ́rọ̀ táwọn èèyàn kan sọ pé bàbá Mohbad mọ̀ọ́mọ̀ mú àwọn láàbù 3 ni. Ó ní ọ̀kan ṣoṣo lára láàbù 3 ọ̀hún ni bàbá Mohbad buwọ́lù. Amòfin Ògúngbè ní bàbá olóògbé náà fẹ́ kí àyẹ̀wò DNA náà wáyé níbi tó dára fún irú àyẹ̀wò bẹ́ẹ̀. Ṣáájú ní ilé ẹjọ́ májísírèètì tó wà ní Ìkòròdú nípínlẹ̀ Èkó pàṣẹ pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad tó dolóògbé.
Magistrate Adéfisóyè Sónúgà pàṣẹ náà nígbà tó ń dájọ́ lórí ẹ̀bẹ̀ ọ̀gbẹ́ni Alọ́ba láti mọ̀ bóyá lóòótọ́ ni Liam jẹ́ ọmọ Mohbad. Lóṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad jáde láyé lójijì, èyí tó ti fa awuyewuye lórí ogún rẹ̀. Oṣù kẹrin ọdún 2023 yìí kan náà ni wọ́n bí Liam ọmọ rẹ̀. Ẹ̀yin aráàlú, ẹ tẹ́tí gbọ́ o. Ẹ láṣẹ láti ya fídíò àwọn ọlọ́pàá lẹ́nu iṣẹ́. Àwọn ọlọ́pàá sì gbọ́dọ̀ lẹ orúkọ sáyà wọn. Adájọ́ kan ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ilé ẹjọ́ gíga tó ń jókòó nílùú Warri nípínlẹ̀ Delta ti gbé ìdájọ́ kan kalẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀tọ́ láti ya fídíò àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn nígbàkúùgbà. Onídàájọ́ H.A. Nganjiwa ló gbé ìdájọ́ náà kalẹ̀ lórí ẹjọ́ tó ní nọ́mbà ìdánimọ̀ FHC/WR/CS/87/2025 tó sì tún tẹnumọ́ pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ wọ orúkọ wọn sí ara aṣọ iléeṣẹ́ ọlọ́pàá lásìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ lọ́wọ́. Nganjiwa tún ní òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá kò gbọ́dọ̀ kọlu aráàlú tàbí fi òfin mú un nítorí ó ya fídíò rẹ̀. Bákan náà ni ilé ẹjọ́ tún dá ẹjọ́ olùpẹ̀jọ́ Maxwell Iwaifo láre pé kí iléeṣẹ́ ọlọ́pàá san owó gbàmábìínú mílíọ̀nù 5 náírà àti mílíọ̀nù 2 owó pé wọ́n tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀. Ìdájọ́ yìí ní ipa ńlá lórí ìhùwàsí àwọn ọlọ́pàá káàkiri Nàìjíríà. Iwaifo sọ nínú àtẹ̀jáde kan tó fi ránṣẹ́ sí iléeṣẹ́ ìròyìn kan lábẹ́lé Premium Times lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Arákùnrin Iwaifo ló pe ẹjọ́ tako bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan ṣe kùnà láti wọ orúkọ wọn sí ara aṣọ tí wọ́n sì ń dá àwọn èèyàn dúró lójú òpópónà. Ẹjọ́ náà ló ní orúkọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá, agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà àti ẹ̀ka tó ń rí sí iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí olùjẹ́jọ́. Nínú ìwé ẹjọ́ rẹ̀, Iwaifo ní òun àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni àwọn ọlọ́pàá ti ń dá dúró pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí kò ní ìdánimọ̀ pé ọlọ́pàá ni wọ́n. Ó ní lọ́dún 2025 òun ṣe alábàápàdé àwọn ọlọ́pàá kan ní ọ̀nà Warri sí Benin tí wọ́n sì dá òun dúró, ṣùgbọ́n ọ̀rọ̀ di wàhálà nígbà tí òun fẹ́ ya fídíò wọn. Ó tẹ̀síwájú pé irúfẹ́ èyí tún wáyé ní oṣù kẹfà ọdún 2025 bákan náà ní ọ̀nà Efurun roundabout. Nínú oṣù kejìlá ọdún 2023 iléeṣẹ́ ọlọ́pàá sọ fún gbogbo aráàlú pé wọ́n ní àṣẹ láti ya fídíò àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lásìkò iṣẹ́ wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ lójú òpó ayélujára, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lásìkò náà Olúmúyìwá Adéjọbí ṣàlàyé pé yíya àwọn ọlọ́pàá lásìkò iṣẹ́ kì í ṣe ẹ̀ṣẹ̀ rárá. Ọ̀pọ̀ fọ́nrán ló gba ojú òpó ayélujára tó ṣàfihàn bí àwọn ọlọ́pàá ṣe ń kọlu aráàlú nítorí wọ́n ya fídíò wọn lásìkò iṣẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ṣe ìlérí pé àwọn yóò fìyà jẹ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ lábẹ́ òfin. Aráàlú ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ya fídíò àwọn ọlọ́pàá lásìkò iṣẹ́ wọn. Àwọn ọlọ́pàá gbọ́dọ̀ mọ̀ pé àwọn ṣe iṣẹ́ ní ìlànà tí òfin là kalẹ̀.